Orúkọ tèmi ni ọba Gbọ́láhàn Àkànbí Timson, ọba Jagunmólú tìlú Ṣómólú Bàrígà ẹlẹ́ẹ̀kẹta. Ìlú Bàrígà jẹ́ ìlú láéláé, ìlú ìṣẹ̀ǹbáyé tí ó ti ṣẹ̀ nígbà wáṣẹ̀. Àwọn tó tẹ̀lú dó bẹ̀rẹ̀ látòrí Ọ̀pẹ́kẹ́ family àti Òkúta family. Bàrígà ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó pẹ̀lú àwọn tí ó kọ́kọ́ dé. Bàrígà jẹ́ apẹja èèyàn nínú iṣẹ́ òde omi ló ń ṣe. Nílùú yìí iṣẹ́ òde omi, iṣẹ́ òde gbó ló jẹ́ iṣẹ́ àkọ́kọ́ ṣe tí wọ́n bẹ̀rẹ̀ nígbà wáṣẹ̀ àti iṣẹ́ àgbẹ̀. Ní ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dé, ọ̀rọ̀ okòwò ń dé, ọjà ìlú dé. Àwọn ọjà ìlú tó dé ńgbà náà, Adébáyọ̀ market pẹ̀lú orúkọ ọba tó kọ́kọ́ jẹ nílùú Ṣómólú Bàrígà ní Adébáyọ̀ yẹn. Ọba Jagunmólú àkọ́kọ́, ọba Lámídì Ṣùbẹ́rù, òun ni ó jẹ ńgbà náà. Lásìkò tiẹ̀ ni wọ́n dá ọjà Adébáyọ̀ sílẹ̀. Wọ́n dẹ̀ fi pọ́nlé fún akitiyan ẹ̀ lórí ètò ìlú bó ṣe ń lọ. Mo ṣe jẹ́ orúkọ ẹ̀ náà fi sọ ọjà yẹn. Ó dẹ̀ wà lọ́ọ̀kan lé ẹ̀. Ọkùnrin takuntakun akọni èèyàn ni. Láàárín àwọn tó ti jẹ̀ alọ́jà ń bẹ̀, ìyàwó àbúrò ẹ̀ pẹ̀lú, ọmọ bíbí inú ẹ̀ pẹ̀lú. Ìyálọ́jà tó wà ń bẹ̀ ń sìn l'Adébáyọ̀ market yẹn, ọmọ Jagunmólú ni. Fọlákẹ́mi Awẹ́lẹ́wà, Mrs. Fọlákẹ́mi Jagunmólú ni ọmọ Jagunmólú náà ni. Abilékọ ni ó wà nílé ọkọ báyìí. Orúkọ ọkọ ẹ̀ ní Obìnà. Ẹ̀yà Ìgbò ló fẹ́. Ìgbò náà ti dọ́mọ Yorùbá o, torí pé ó ń sọ Yorùbá dáadáa lẹ́nu. Ìlú ìṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé ní Ṣómólú Bàrígà. Iṣẹ́ àti àṣà abẹ̀ látara àwọn ayé àtijọ́ àtàwọn òrìṣà tí wọ́n ń bọ ńbẹ̀. Ìlú tó ní orò ṣíṣe ni, ìlú tó ní egúngún bíbọ ni. Eégún ará ọ̀run tó ń daṣọ borí wà nílùú náà. Eégún ìṣẹ̀ǹbáyé tó jẹ́ eégún ọ̀gà ó wà nínú ìlú náà. Àwọn òrìṣà bíi Iyemọja, Ọbalúwayé, òrìṣà Gúnúkó láti odò Ọya, òun náà wà nílùú Bàrígà. Àwọn nǹkan yìí ló jẹ́ ohun tí a fi ṣẹ̀lú Bàrígà, Ṣómólú Bàrígà nígbà yẹn. Àwọn tó tẹ̀lé ìdó wá láti Ifẹ̀ dé ẹkùn Àwórì. Nígbà tí ọ̀làjú dé late 1950s and 1960s, àwọn Ìjẹ̀bú darapọ̀ mọ́ wa púpọ̀ níbí. Ẹ̀gbá náà darapọ̀ mọ́ wa ní Ṣómólú. Bàrígà ń bí ní Ìjẹ̀bú pọ̀ sí. Ẹ̀gbá pọ̀ ní Ṣómólú ju Bàrígà lọ. Àwọn nǹkan yìí ló jẹ́ àwọn nǹkan tí a ní láǹfààní nílùú. Ìjọba ìpínlẹ̀ wọ́n gbìyànjú fún wa nípa ojú ọ̀nà ṣíṣe láti àsìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dórí Rájí Fáṣọlá dórí Akínwùmí Àmbọ̀dé àti títí dèdè ní wọn ò fi wá sílẹ̀ nípa tuntun ọ̀nà wa ṣe. Ojú gbòòrò Ìdáminù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mímójútó àwọn ọjà wa
ìjọba ti ìbílẹ̀ local government àwọn náà wọ́n gbìyànjú ní ìsọwọ́pọ̀ pẹ̀lú state government àti federal government. Àtúnṣe bá ojú ọ̀nà wa rẹpẹtẹ ní àwọn ọ̀nà tó já sí ìlú sílùú, ọ̀nà tó wọnú àdúgbò sádùúgbò. Orí tuntun ṣe tó pọ̀ tó dẹ̀ já àwọn nǹkan tó fìyàn lọ́kàn balẹ̀. Àwọn ojú ọ̀nà wa rí túnṣe. Lásìkò ìyàwó gọ́vnà eléyìí tó wà ń bẹ̀ yìí, Babájídé Sanwó-Olú, àwọn ètò ìlera wa gbórí sókè ní hospital. Èèyàn bá wo Ṣómólú local government nísìn, ẹ rí i pé ó ń rí àmójútó ìjọba. Bẹ́ẹ̀ ni Gbàgádà General Hospital ó ń rí àmójútó ìjọba ìpínlẹ̀. Àwọn nǹkan yìí jẹ́ nǹkan ìwúrí. Ètò ìmójútó ìlú kí àjàkálẹ̀ àrùn má wà, ìmọ́tótó environmental, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ wọn ò jẹ́ kó gbẹ̀yìn rárá. Ọmọ tó wà lọ́fíìsì ńsìn Kọ́ládé Àlàbí níjọba ìbílẹ̀, ọmọ náà ń gbìyànjú ní ìtọ́lọ́run fún lágbára lórí ètò àti ṣe ìlú ní Bàrígà. Kò dá ṣe ó kó àwọn èèyàn púpọ̀ pẹ̀lú ẹ̀. Council leader Tọ́pẹ́ ọ̀kan láwọn, àwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún. Ọmọ kan ń pè ní Champagne, òun náà kọmíṣánná ní ibi ló ti jáde lọ. Ó gbìyànjú ọ̀rọ̀ ètò mọ́tò títì ló ń mójútó lábẹ́ ìjọba ìpínlẹ̀. Kò jẹ́ kí dààmú wọ̀lú. Ìbáwí wà fáwọn tó ń wakọ̀ lójú ọ̀nà, wọ́n dẹ̀ ń gbọ́ràn sí lẹ́nu gan. Ẹni tí ò gbọ́ òun náà ń jẹ́ kán san fáyùn kán lè gbọ́ràn. A dúpẹ́ fọ́lọ́run pé ìlọsíwájú wà nílùú Ṣómólú Bàrígà, kò dẹ̀ sí àjórẹ̀yìn rárá. Fúnra ara wa ńgbà táwọn náà dépò yìí, a mójútó ọ̀rọ̀ ààbò gan, torí adigunjalè àti cultists wọ́n dà wá láàmú díẹ̀ ńlùú níbí. Ó jẹ́ pé àwọn tí wọ́n lé ní Mushin, àwọn tán lé nísàlẹ̀ Èkó tó jádà lóru, wọ́n wá fi bí ṣe bùgbé. Nígbà tí ìbágbé wọn ní wá lára, àpawọ́pọ̀ èmi ló pè ìpàdé náà, ìpàdé CDA, ìpàdé Landlord Association, ìpàdé gbogbo àgbà àdúgbò, pé adigunjalè ń dà wá láàmú, ẹni tá a bá mọ ọmọ ẹ̀ pẹ̀lú ìbọn pípa ni o. Èyí tí ò bá kú á lọ sẹ́wọ̀n gbére ní ilé ẹjọ́. Eléyìí ó jẹ́ kí oníkàkú káwọ́ ọmọ ẹ̀ báṣọ, nítorí pé ọ̀pọ̀ àwọn olè yìí ló ṣòfò ẹ̀mí wọn nígbà náà. Àwa gbìyànjú amú báǹkì wọ̀lú rẹpẹtẹ láti Akọkà títí tó fi dé New Garage, àti ní báǹkì tó tó 7 tó jẹ́ nǹkan tẹ̀síwájú, nǹkan ìwúrí, ìlọsíwájú tó bá lù. Nítorí ìdí wọ̀nyí à ń dúpẹ́ fọ́lọ́run. Ìyálọ́jà wa tí wọ́n yàn sípò nísìn, nínú ẹni tọ́lọ́run fún ní ọpọlọ ló wà, bó ṣe ń ṣètò ọjà. Ọmọ pé tọ́mọ bá ìpèlè ìyá ẹ̀ kò ní ṣaṣọdá. Ó ti rí bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀, inú ilé ló wà pẹ̀lú ìyá ẹ̀, ó dẹ̀ tún ń tajà nú ọjà. So ìyá gbogbo ọlọ́jà Fọláṣadé Òjó, nígbà tó kan àti mú ìyálọ́jà síbẹ̀ yẹn, ó lẹ́ni tó ń tajà lọ́jà ẹni tó wà nú ọjà ló ń fẹ́ o. A mọ kí ló ń lọ, kí ló ń ṣẹlẹ̀. A recommend ọmọ wa yìí pé bá wọn ṣiṣẹ́ lọ́jà, ó mọ̀ ń pa ètò yìí, ó ń bá yẹ ṣiṣẹ́ pàápàá, ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ ni. Ó ní àwọn tó wà lọ́jà ṣé wọ́n fọwọ́ sí aláàrò bẹ́ẹ̀ o, ó lóun máa pe gbogbo wọn. Ó dẹ̀ pé wọ́n, nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní wọ́n fọwọ́ sí o. Wọ́n fọwọ́ sí ara wọn ni. Ó lóun gba wọlé tó bá rí bẹ́ẹ̀, òun ló wà ń bẹ̀ títí dẹ̀ ní ìlọsíwájú dẹ̀ ń bọ́jà yẹn.
àgbọ̀ rògbòdìyàn àwọn ọmọ kọ́ọ̀tì tó ń wọnú ọjà jà tí wọ́n ń dà lóru, ọlọ́run ò jẹ́ kí wọ́n ráyè ńbẹ̀. Ìlọsíwájú ń wà, wọ́n ń tà wọ́n ń rà, à ń gbúrò dáadáa sí wọn, ó jẹ́ dùnnú wa. Bá bá fẹ́ lòmíì sípò bẹ́ẹ̀ á ti máa kíka àbámọ̀ bọ́nu báyìí pé kí la dẹ̀ ṣe léyìí sí, ta ló mọ̀ pé wà tó máa hù ní. Àwọn èèyàn wà bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn baálé wa wọ́n ṣe déédéé, wọ́n ṣe dáadáa. Ara alábùkù nínú wọn tí ò ṣe déédéé, tí ò ṣe dáadáa o, tó gbọ́ pé nínú ọlọ̀tẹ̀ ló wà, ìlọsíwájú ìlú ò kan rárá. Mo fẹ́ jẹ, mo fẹ́ jẹ, mo fẹ́ dà, ọ̀pọ̀lọpọ̀ wọn bá kiri. Ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run wípé àwọn tó fẹ́ kó dáa lọ́lọ́run ń gbà fún. Nítorí ìdí pàtàkì yẹn, a rọ àwọn ará àtọmọ ìlú Bariga, Ṣómólú wípé ká máa fọwọ́sowọ́pọ̀ lórí ìlọsíwájú, lórí ìgbésí ayé tó mú fọkànbalẹ̀ wá. Kán jẹ́ kí ìlọsíwájú bá lù wá. Ẹ rí i pé wọ́n ṣe dàlú tó nígbà protest yìí, Bariga ò ṣerú ẹ̀ o. Kódà àwọn ọmọ tí wọ́n bá ọ̀gá ilé ẹ̀kọ́ wọn jà, Federal College of Education ní Akọ̀ka, a fún wọn ní sùúrù. Ìjọba máa dá sí ẹ, mú sùúrù. Ìjọba máa dá sí wọn, láwọn ò fẹ́ mọ́ kó máa lọ ní bá mọ́tò jẹ́ wọ́n ti títì. Nígbà tá a pè wọ́n bá sọ̀rọ̀, wọ́n jáwọ́ nú ẹ̀, wọ́n làwọn retí ìjọba kó dá sí. Ìjọba ti dá sí o. Bọ́gbẹ́ni náà ṣe mọ̀yàn tó tó lẹ́sẹ̀ tó, ìjọba gbé kúrò ńbẹ̀. Àsìkò ẹ ti tó, kò dẹ̀ tọ́ ẹ lọ, kò gbà. Ó dẹ̀ ń ṣe nǹkan bàjẹ́. Àwọn ọmọléèwé bá ní ó ti o, eléyìí ò lè máa tẹ̀síwájú, ó máa kúrò ní. Ìjọba dẹ̀ gbà wọlé pé a kúrò. Ó mọ̀yàn, ó lẹ́sẹ̀ lóòótọ́. Ìjọba ń fi kún àsìkò ẹ̀ tó ń lò ń bẹ̀ ni. Àwọn ọmọ iná wọn ò ní gbà. Ọlọ́run fún wa níkapá lórí ìlú wa, ẹnu wa ká àwọn ọmọ wa, ó ká olùgbé ìlú, ó kọ́ ọmọ bíbí ìlú, ó ká abánigbé àlejò wa, ẹnu wa ká wọn. Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ràn sí wa lẹ́nu gan. Ọlọ́run ò jẹ́ kó kù síbi kan tí ò dáa. Àdúrà wa ń gbà, dúpẹ́ fọlọ́run. A dẹ̀ nígbàgbọ́ pé ìjọba ìpínlẹ̀ ò ní fi wálẹ̀ láti tẹ̀síwájú, àti ìjọba ìbílẹ̀ tí Kọ́ládé Àlàbí ń ṣe olórí ẹ̀. Ọlọ́run á túbọ̀ máa gbà fún wọn. Wọ́n á ní tẹ̀síwájú, ilé àtọ̀nà wọn kò ní dàrú. Tó fi dọ́dọ̀ gọ́vnà wa Jídé Sanwó-Olú, Ọlọ́run á gbàdúrà àwọn náà. Ibi tó ti jáde wá lẹ́kọ̀ọ́, ojú pópónà Adéníjà Àdèlé, ó ti tún ṣe express nísìn. Ẹlòmíì ló ń jáde láti ibì kan tádùúgbò ò ní ṣe gbà rárá. Aró lórílẹ̀‐èdè tó jẹ́ pé ojú ọ̀nà tó lọ sílùú ẹ̀ kò bójú mu. Ìwọ̀n àní dárúkọ. Olórí orílẹ̀‐èdè kan ló dẹ̀ wà tó jẹ́ pé ó láwọn ìbátan wà ní ilẹ̀ Niger, ó dẹ̀ ṣe títì láti Nàìjíríà lọ́wọ́nú Niger, ó ṣọkọ̀ ojú irin débẹ̀, ó kó ẹ̀bùn rẹpẹtẹ fún gbogbo olórí ìlú yẹn àtàwọn aráàlú yẹn. Ní ọrọ̀ ajé ìlú Nàìjíríà yìí náà ni, tó ní káàkó bó bá ṣe mọ̀ ṣe kó máa ṣe. Ààrẹ san ẹ̀gbà. Ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu, akéwòn náà kú iṣẹ́. Ó gbaṣẹ́ lásìkò tó le. Ó gbaṣẹ́ lásìkò tí ìlú ò bá sorí kodò pátápátá, ṣùgbọ́n nítorí ẹni tọ́lọ́run gbà fún ni. Ọlọ́run fún ṣe púpọ̀, Ọlọ́run gbà fún. Ọ̀pọ̀ ìdáwọ́lé ẹ̀ ló máa yọrí sí dáadáa. Àwọn ètò ti gbẹ́sẹ̀ tá a rí látẹ̀yìnwá, Ọlọ́run gbà fún. Nípínlẹ̀ Èkó kò lọ́gàá nínú àwọn tó ti ṣe gọ́vnà rí. Nígbà tí Jákàndé wà ń bẹ̀, àyìn à ń kíni pé àríró ẹni tó ṣe léèrí o. Iléèwé do nígbà 3 lójúmọ́, àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ náà lọ léèwé. Nígbà tí Bọ́lá Ahmed dé, gbogbo wákàtí 3 ojúmọ́ tó ń ṣe ìgbà 3 yẹn, ó padà dẹyọ kan.
iléèwé ò tó ló fà, iléèwé máa wà, a máa kọ́ iléèwé kiri, wọ́n dẹ̀ kọ́ káàkiri lóòótọ́. Ó di látàárọ̀ lọ́sàn-án lọ wúlò fáwọn òbí ẹ̀ ń lé, kò sẹ́ni tó ń wá iléèwé lọ́sàn-án àti ìrọ̀lẹ́ mọ́. Ìlọsíwájú bẹ́ẹ̀ pọ̀ gan-an tọ́lọ́run fún ṣe lórí Èkó. Ọlọ́run ò dẹ̀ tí ì jẹ́ kó dáwọ́ dúró. Bí wọ́n ṣe ń túnlù ṣe tó, kò sẹ́ni tó ṣerú tó ṣe sórí third mainland. Kódà ẹni tó construct third mainland, ẹni tó gbéṣẹ́ ìjáde tó ṣe, kò tún ṣe tó báyìí. Gbogbo third mainland délẹ̀ ló ti níná lórí. Kò ń ṣe níná lórí nìkan, gbogbo àwọn jọ́ǹtì tí galloping ẹ lé tó ń jáyàn láyà pé àbí bíríìjì máa wó, wọ́n ti kó sí. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n yìí ń túnṣe lọ. Ibi tó ti jáde nìyẹn, kò bá bẹ̀ jẹ́. Bí Babátúndé Rájí Fáṣọlá ṣe ṣiṣẹ́ tó l'Ékòó, kò rírú ẹ̀ ṣe mbẹ̀ yẹn o. Ọmọ Èkó lòun náà o, kò rírú ẹ̀ ṣe tí Bọ́lá Ahmed nìkan lọ ṣe síbí, kò rírú ẹ̀ ṣe. Báwa ṣe ń dúpẹ́ yìí, àwọn olóòkè ọya ń dúpẹ́ bẹ́ẹ̀, àwọn ọ̀nà ilẹ̀ Ìgbò ń dúpẹ́ bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ àwọn rí tàtúnṣe. Bóyá nítorí iṣẹ́ okòwò ọrọ̀ ajé tó ṣe ni, ó mọ owó ná. Ọ̀pọ̀ owó tí wọ́n ń jí tí wọ́n ń jalè ẹ̀ yìí, bàbá yìí ò gbarú ẹ̀ o, á fowó ṣiṣẹ́ ìlú ni. Ẹni tó fẹ́ jalè ó máa fowó ṣiṣẹ́ ìlú, ẹ tún lù ṣe, ẹ tẹ́ráàlú lọ́rùn lórí ìlọsíwájú, ìgbéga, ìtẹ̀síwájú ìlú. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kó rí bẹ́ẹ̀, wọ́n tún ṣe. Tó bá jẹ́ lòmíì ni, níbi tí ìlú bàjẹ́ dé kó tó gbàjọba, ìlú ti sorí kodò. Tó bá jẹ́ lòmíì ni, kò lè rátúnṣe débi tá a délé nì. Tó bá máa ṣoṣù mẹ́ta lórí àlééfà níbi tí ìlú bàjẹ́ dé ní ọ̀rọ̀ ajé, apá ẹ̀ ò lè ka mọ́. Ṣùgbọ́n ó fi kinní yìí ní yín lára, ó fi léyìn tù yín lára. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe pé ó lè ní àwọn èèyàn ń jà pẹ̀lú ọ̀rọ̀ epo subsidy. Nàìjíríà ń san 8 trillion naira lọ́dọọdún pé à ń fi kówó epo kí ìlú má níyàn lára. Àpò àwọn èèyàn rẹ̀ ló ń lọ, irọ́ ni. Àwọn olè ló ń jí kinní iná wà lórí subsidy. Ó wọlé kò tí ì jókòó tó ní àgbáyé olè jíjà yìí mọ́. Ọjà Bariga jẹ́ ọjà kan tí wọ́n dálẹ̀ ní 1979 láti ọwọ́ bàbá ìyá mi, Ọba Lamidi Suberu Opeke, the first Jagumolu of Bariga. So tí mi wá jẹ́ ìyálọ́jà abẹ láti last 2 years. A dúpẹ́ fọ́lọ́run Ọba, ọrọ̀ ajé wa ní ọjà Adébáyọ̀ ó ń lọ déédéé. Látìgbà tí àwa títọ́ ti bí àwa láti mọ ọjà, láti gbọ́njú mọ ọjà yẹn ni àwa náà ná. Kó tó tiẹ̀ tí pé ìyá mi jẹ ìyálọ́jà abẹ rárá, ọjà yẹn náà láti ra gbogbo oúnjẹ. Gbogbo oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà ní ọjà Adébáyọ̀. Yàtọ̀ sí èèyàn nìkan ni a kì í tà. À ń ta ẹran, à ń ta aṣọ, gbogbo nǹkan oríṣiríṣi mèremère tẹ bá fẹ́ wá, tẹ bá ń wá lè máa rí l'Adébáyọ̀ market ní Bariga. Ọrọ̀ ajé wa ń lọ dáadáa, à ń dúpẹ́ fọ́lọ́run. Bó tilẹ̀ jẹ́ pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá mú 2,000 dání, wàá ra nǹkan ọbẹ̀, wàá jẹ, wàá yó aṣẹ́kù. Ṣùgbọ́n bí ìlú ṣe rí nísìn, tó bá ní 10,000 gan, ìwọ̀nba nǹkan tó bá rí ló máa ṣe. Ọmọ táyé bá bí, òun láyé ń pọ̀n. Ṣùgbọ́n bó tilẹ̀ hùn kó rí náà, à ń dúpẹ́ fọ́lọ́run. Tí mi dẹ̀ nígbàgbọ́ pé tá a bá kú, ìṣe ò tán. Téèyàn bá dẹ̀ wà láyé, á jẹran tó ju erin lọ. Tí mo gbọ́ pé bó ṣe máa rí lọ kọ́ ni, Ọlọ́run á túbọ̀ bá wa mú lọ sílẹ̀. À ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀, à ń dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ìbílẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa ní ọjà Adébáyọ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ń ṣe omi lọ́wọ́ sí Adébáyọ̀ market láti ọ̀dọ̀ chairman wa Kọ́ládé ni ó ti wá, tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fún wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan, wọ́n ń gbèrò, wọ́n fẹ́ bá wa tún ọjà wa ṣe. Tó tiẹ̀ ti wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
wọ́n ń ṣe dáadáa fún wa. Látìgbà tèmi ti débẹ̀ ọdún 2 ti kọjá pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá mi kábíyèsí Ọmọgbọ́láwọn Àkànbí Timson, the third Jagumolu of Bariga Shomolu. Àdúró tí àwọn náà wá pẹ̀lú mi ní gbogbo ìgbà, kò sí nǹkan tí wọ́n bá gbé wá kó tiẹ̀ jẹ́ pé wọ́n kọ́ fẹ́ fún ará àdúgbò ni wọ́n á tún pè ó yá ìyálọ́jà ní kéèyàn 30 wá ní kéèyàn 20 wá, wọn á kó fún wọn. À ń rí fọwọ́sowọ́pọ̀ ìjọba torí pé àwa náà ń ṣe déédéé. Èmi fúnra mi ni mò ń jáde gba owó orí tí wọ́n ń san fún ìjọba nínú ọjà mi, ni mò ń gbà, ni mo lọ rẹ́mì tẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń gbà. Mo dẹ̀ tún máa ń bá àwọn tí wọ́n ń gba owó ti local government náà jáde láti jẹ́ kí a mọ̀ pé téèyàn bá ti fún ìjọba ní nǹkan tó yẹ kí wọ́n fún wa, tó yẹ ká fún wọn, àwọn náà á fún wa ní èrè tó jẹ́. So mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba tí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run, lágbára àwọn onílẹ̀, lágbára àwọn ìyálọ́jà tí wọ́n ti gbéṣẹ̀ tí wọ́n ti lọ, tó jẹ́ pé Ọlọ́run á jẹ́ kí ìlú yìí túbọ̀ dẹ̀rùn jù báyìí lọ, ìlú yìí á fọkànbalẹ̀ jù báyìí lọ. Lásìkò tiwa yìí kò ní nira mọ́ wa. Nǹkan táwọn èrò síwájú tán ti ṣe, tán ti fi nálùbáríkà, Ọlọ́run á jẹ́ káwa náà lè gbé ṣe. Ìlú yìí á dẹ̀rùn fún Kọ́ládé tó jẹ́ chairman wa. Ìlú yìí á dẹ̀rọ̀ fún Sanwó-Olú tí wọ́n jẹ́ gọ́vnà wa. Ìlú yìí á wá dẹ̀rọ̀ fún bàbá wa Jagaban Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, pé ìlú yìí Ọlọ́run á jẹ́ kí nǹkan tí wọ́n ń ṣe kó yé wọn. Ọlọ́run á jẹ́ kí gbogbo àwọn tó fẹ́ dojú ìbọn ọba yẹn délẹ̀, Ọlọ́run á fojú wọn bú.